Bísọ́lá olóṣì tó bá bú mi máa bú ẹ̀mí ìṣọkùnrin tó máa ń na obìnrin. Alábíárùn bí ilé mi, ọmọ mẹ́rin bàbá mẹ́jọ, òkú rílé ọkọ gbé pẹ̀lú ṣèkùsì àwòjáyà. Ẹ̀yin tèmi ẹjọ́ tó rẹ̀ ká lọ jàre. Bí mo ṣe fi 1,500 naira mo fẹ́ fi dáná ni mo fẹ́ fi ṣàlàyé fún yín. Ẹ̀jẹ̀ ìsúké ègún ni mo ń dín pẹ̀lú àlùbọ́sà mi. Ìsúké ègún 200 naira péré náà ni. Tó o bá ríra ládùúgbò títí ẹ máa bọ̀ wá sádùúgbò tèmi. Àlùbọ́sà 50 naira péré náà ni mo dà sí. Mo dín kó gbẹ dáadáa. Mo dín pẹ̀pọ̀ má àlùbọ́sà, mo dín ẹ̀jẹ̀ ìsúké ègún mi kó gbẹ kí n tó wá dà àlùbọ́sà mi sí. Mo wá ń yí báyìí, mo ń yí papọ̀. Ẹ dín dáadáa ẹ̀yin tèmi, ẹ má farawé Bísọ́lá lẹ́nu dẹ rẹ̀ bí òkun ṣòkòtò, wá jọ́bọ́lọ́ bí ẹyin àkùkọ, ó sẹ́nu pẹ̀lẹ́rù bí gbáàrú. Ẹ má farawé, mo ti dá ata mi sí báyìí. Ata mi ni mò ń dà sínú. Ata tí mo dà sí yìí, ata 100 naira péré náà ni mo rà. Gbogbo tí mo ṣe ń calculate nísìnyí ò tí ju bí i 350 naira náà lọ. Ṣé ti understand ẹ̀yin tèmi? Mo dá ata yìí sí dáadáa báyìí. Tẹ́ bá ti dà sí tán kí ẹ wá rò dáadáa pẹ̀lú ẹ̀jẹ̀ ìsúké ègún àti àlùbọ́sà náà. Kẹ́ má farawé Bísọ́lá o. Mo dẹ̀ wù ẹ́ kó farawé Bísọ́lá. Bísọ́lá ní máa ń ṣe àwọn àǹfààní àdúgbò. Ọ̀bùn ilé afínjú ìta, irun abíyá rẹ̀ bí gbó gégé ṣe. Ẹ má farawé o. Mo dẹ̀ wù yín ẹ farawé ní ilé mọ̀. Kí ló dé ẹnu yín ti mú jù láì ṣe obìnrin? Kí ló dé sẹ́yìn nìkan ni? Ẹ má máa bóbìnrin jábá ẹ mọ́. Dẹlẹ́rù má fi lọ mi dá sí abigun lẹ́gbẹ̀ẹ́ ti ìyáálé ọ̀kan sọbọ́lé yọ kí àfi lọ yín àfikàn yín kí ló kan ti yín bẹ́ẹ̀. Ẹgbẹ́nu yín dákẹ́ bímọ mẹ́ta méjì ya birùn. Rántí yín ẹran tó ń rán yín létí aṣọ. Tẹ́ bá gbẹ́nu dákẹ́ kẹ́ gbẹ́nu òṣì yín dànù sọ́hùn. Ọ̀rọ̀ tí gún gbọ́ tó fi pa lórí tákàlà gbọ́ tó fi yọ gẹ̀gẹ̀ rán máa sọ sí yín. Ẹ̀yin aṣèrè játijàti. Ẹ̀yin tèmi yẹ ká lọ jàre. Irú ni mo dà sí, irú tí mo dà sí irú 50 naira péré náà ni. Gbogbo tí mo ti ń sọ lọ́tẹ̀ kan kò tí ju bí 400 naira náà lọ. Ẹ máa wá rò dáadáa, ẹ máa jẹ́ kó dín kó gbẹ dáadáa. Ẹ ṣáà ti rí òróró tí mo rà náà. Òróró tí mo rà ju òróró 300 naira lọ. Ó jẹ́ 800 naira. Níta tí ń sọ náà ò tí ì pọ̀ jù náà. Mo dẹ̀ ra mangi 50 naira ni mo rà. Mo ra iyọ̀ 50 naira ni mo rà. Ẹ ṣáà tí mo ti dá mangi mi sí. Bá dẹ̀ wù ọkọ̀ bu dọ́sìn mangi sí. Kẹ́ farawé Bísọ́lá ẹlẹ́nu rírùn. Àtàwọn má fi lọ mi dá sí náà tẹ́ṣẹ́ nu ṣìpòtì tán gbẹ́nu sí tí ó kàn wọ́n. Ẹ ṣáà ti rí iyọ̀ ni mo fi sí oúnjẹ yìí. Mo dẹ̀ ti ń jẹ́ kọ́bẹ̀ mi sọkútù ọgbẹ́ tí ń papọ̀ mọ́ra wọn. Mo bá bí aláya yín dáa kẹ́ ni mo ò ṣe dáadáa. Èyí tó bá kan ti yín bẹ̀ kẹ́ ni mo ò rí ṣe. Èyí tó bá bí tiẹ̀ náà dáa kó wá correct mi kó ní ti. Mo dẹ̀ ṣe ẹyin bíbọ̀ ọ̀nù láìlọ́ọ̀nù mo ṣe sọ́nà mẹ́rin. Mo ni mo ti dà sí i. Ẹyin ẹyọ kọ̀ọ̀kan ládùúgbò tiwa 50 naira. Àṣà máa bá yín jẹ́ ń bẹ́ẹ̀, a máa jẹ́ ń bẹ́ẹ̀. Jẹ́ ń bẹ́ẹ̀ bó ṣe wọ́n ti fẹ́ sí máa jẹ́ ń bẹ́ẹ̀ bọ́dá fíjú máa jẹ́ ń bẹ́ẹ̀. Ẹgbẹ́nu orí burúkú dákẹ́ ẹgbẹ́nu òṣì dákẹ́ ṣe ní jẹ́ ń bẹ́ẹ̀ ti fún tọrọ. Ṣèbó oúnjẹ ìjẹkújẹ iná náà fi pa bàbá titi ẹ̀yà ní oníranù. Ráìsì mi ló ti délé ẹ̀yìn tèmi. Àṣà tún lè máa kọ́ yín mọ́ ṣe ń sè ìrẹsì. Ráìsì 500 naira náà ní dìrẹ́kà kan àtàbọ̀dé 500 naira là ń ta ládùúgbò. Oúnjẹ mi ló ti délé yìí lógún régé wá jọ́ ìmì ẹ̀ ṣe jàre.